gbogbo ìyìn tí ẹ ní ṣe àánú rẹ la rí gbà ló jẹ́ ká máa tẹ̀síwájú níkànnì Bíkíà lóòrèkóòrè ní gbogbo ìgbà ìtẹ̀síwájú tiyín ìwà lálàáfíà tiyín ìmọ̀ gbégbé sí ayé ìfọ̀kànbalẹ̀ tiyín ó jẹ wá lógún púpọ̀ níkànnì Bíkíà ló fi jẹ́ pé gbogbo ohun tí ó ṣe wá láǹfààní la máa mú wá fún yín lẹ́nu lọ́lọ́ yìí tí ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n fojú kan bàbá wa AK Leader lórí ìkànnì yìí lóníkálukú tí ń béèrè pé ẹ dákun ẹ fún mi nọ́mbà wọn ẹ fún mi nọ́mbà wọn ẹ fún mi ládírẹ́sì wọn mo fẹ́ lọ rí wọn mo fẹ́ lọ rí wọn mo ní kò sí wàhálà wàyí o inú mi dùn ayọ̀ mi kún ó ní àwọn ìbéèrè bíi méjì mẹ́ta tó ń lọ lọ́wọ́lọ́wọ́ káàkiri gbogbo àgbáńlá ayé lásìkò yìí tá a wá fẹ́ fòté lé lọ́dọ̀ bàbá wa AK Leader n ò ráàyè púpọ̀ òní ìpàdé lórí ètò ààbò báwọn ìjọba ṣe pàdé báwọn agbófinró ṣe pàdé bá lẹ́ẹ̀kan ìlú ṣe pàdé mo dúpẹ́ mo láyọ̀ mi yin Olódùmarè lógo pé wọ́n fún wa láàyè lónìí lórí ìrìn mo ti rá àwọn fún pé bàbá ẹ ní lọ orí ìrìn mo ti rá àwọn pé lónìí ẹ sáré yá mi ní ìṣẹ́jú bíi méjì mẹ́ta tó rá aláwọn ìbéèrè táwọn èèyàn ní ká béèrè lọ́wọ́ yín kọ́kọ́ bá ń kí gbogbo àwọn tí wọ́n ń wò wá ná. ìbá akọ́dá tó dá tiẹ̀ sórí ewé o ìbá àṣẹ̀dá tó dá tiẹ̀ sílẹ̀ pẹ̀pẹ̀ ìbá agbéfágorí àjà tó dá tiẹ̀ sórí òfurufú jágado ìbá bàbá ìbá yèyé ìbá dá báyìí ìbá tẹ̀ báyìí ìbá kọ́mọ nífà ojú àlá tọ́tẹ́ ká tó ṣẹ́jú pẹ́ ó ti pòórá torí inú atẹ́gùn làwọn akọ́mọ nífà ojú àlá inú atẹ́gùn náà ń gbé mo ṣe bá ọkùnrin mo ṣe bá obìnrin mo ṣe bá yín onílẹ̀ orúkọ mi ò yí padà o èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín AK Leader kékeré ata tí ò ṣe é bùbọ́jú o òkùnkùn mọ́ gàlégàlé àná yẹ́nà àná yẹ́rùn àná wá ròyìn kúdé paná ojú kan fi kan rí na àlùjáde ọdẹ tí ń dẹ̀gbẹ́ lóòkùn kúrò tiẹ̀ sílẹ̀. paná ojú kan fi kan yín na bàbá dáadáa àlùjáde ọdẹ tí ń dẹ̀gbẹ́ lóòkùn. òkùnkùn mọ́ gàlégàlé kékeré ata kò ṣe é bùbọ́jú. ibi tẹ́ tún lọ tó lágbára òkùnkùn mọ́ gàlégàlé. bó ṣe rí lásán olóòtú. ó dára bàbá akin mo mọ̀ pé ẹ̀ jánu bẹ́ẹ̀ ni ẹ sọ ń kú ònú ọ̀rọ̀ AK Leader pé èèyàn kan ń sọ̀rọ̀ rárá ẹ kú òun bẹ́ẹ̀ Olódùmarè kún wọn púpọ̀ bàbá mi afẹ́sáré béèrè méjì mẹ́ta lọ́wọ́ yín lẹ́nu lọ́lọ́ yìí làwọn ọ̀jọ̀gbọ́n káàkiri orílẹ̀-èdè yìí wọ́n kóra jọ wọ́n sọ̀rọ̀ nípa àwọn egbòogi ìbílẹ̀ àwọn baba ńlá wa kan tá a fojú gidi wò tẹ́lẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wa gbé jáde wọ́n sọ nípa nǹkan èso igi kan tá a máa mú báyìí wọ́n pè ní zobo wọ́n pè ní hibiscus flower bí àtàwọn eléèbó wọ́n ní ewé yìí ó dáa púpọ̀ fún kí àyẹ̀yàn máa lù pìpìpìpì bí ọkàn ẹni ò bá ṣiṣẹ́ bó ti tó àti bó ṣe yẹ téèyàn bá lè ṣe ewé yìí kó tutù àkásíngbà táwọn bàbá wa ṣàgbéjáde rẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n foríkorí wọ́n fi kùn lukùn lásìkò tá a wà yìí wọ́n wá jẹ́ ká mọ̀ wípé ẹni tí fúnpa rẹ̀ bá ń ga ẹni tájà rẹ̀ bá máa ń lù pìpìpìpì tí ń bá mu sóbò yóò máa wúlò fágùn ara rẹ̀ yóò máa jẹ́ kí àgùn ara nǹkan wà lálàáfíà àsìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àìlera ló kún ayé lọ kánrin kése pàápàá jùlọ bíi jẹjẹrẹ ẹlòmíà ní jẹjẹrẹ ọmú ẹlòmíà ní jẹjẹrẹ ojú ara ẹlòmíà ní jẹjẹrẹ inú ikùn àtàwọn ibòmíì tí jẹjẹrẹ ti máa ń mú yàn àwọn èèyàn sì gbàgbọ́ lára ẹ̀yin ọdẹ wípé ẹ̀yin náà ò fi gbogbo ara dákẹ́ ẹ̀ ń ṣègbìyànjú kí ni káwọn èèyàn máa retí lọ́dọ̀ yín àti pé ojú wo lẹ fẹ́ fi wò ó torí pé kálukú ti padà sígbà wáṣẹ̀ báyìí kí lẹ̀ ń ṣe. ẹ ṣe olóòtú àwọn àgbà bọ̀ wá wọ́n ní náà lé lọ́mọ ẹranko yóò padà yàgbẹ́yìn nígbà tó ń bí àwa tó ń fi àgbo wẹ̀ wá tí ń fi àgbo bọ́ wa tí wọ́n fi ń tọ́ wa dàgbà nígbà náà àwọn èèyàn ń wò wọ́n gẹ́gẹ́ bí wọ́n ń wo àwọn òbí wa gẹ́gẹ́ bí aláìdákan mọ̀ bẹ́ẹ̀mi AK Leader ti ṣe rí yìí mo rò pé tèmi gan bá sọ kì í ṣe bọ́ọ̀dì ara mi lẹ fẹ́ wò ń tọ́jú orí mi tó ọ̀pọ̀lọpọ̀ mọ̀ orí ọmọ bá kọ́ bí mi ṣe tó wọn pé kejì tí wọ́n sì mọ inú ìrìnàjò gba tí mo ti di ayé mo mọ àwọn ẹgbẹ́ mi bí wọ́n ṣe rí tí wọ́n wá ní pé káwá sá 100 meters ní sẹ́ńtẹ́mì àti ẹ̀bá jọ jẹ́ ọjọ́ orí kan náà mo lè fi gbogbo agbára sọ pé iwájú ní ọba mi tí wọ́n bá ní káwá jọjọ wá lọ o ká lọ kárùnún gbó kárìn kátà tí rúbà rìn lọ sí Iléṣà àbí kátà tí rúbà fi ẹsẹ̀ rìn lọ sí Ìkirè mo mọ̀ pé àwọn tá a jọ jẹ́ ẹgbẹ́ kan náà wọ́n bá mi lọ́hùn ni so kí ni ń fa náà ni pé ètò ìtọ́jú òyìnbó ó dáa púpọ̀ jù ó yẹ kẹ́ wá wo àwa oníbílẹ̀ náà wò pé ewé àti egbò àgbo tá a mú yìí ẹ bá wá wádìí rẹ̀ ní òkè tí ì bá jẹ́ pé ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ sóbò lọ́rọ̀ orí ọ̀rọ̀ ìwé tẹ̀ ń sọ pa yìí tí wọ́n fi ìwádìí ìdí rẹ̀ múlẹ̀ àwọn nǹkan míì náà wà tuntun pọ̀ bẹ́ẹ̀ náà tẹ́ pé wọ́n ń jẹ́ ká sọnù nílẹ̀ Yorùbá now a sọ pé ẹ̀rọ ẹranko dé a ní àmọ́ mú ẹranko láàyè èmi AK Leader ti ṣàdéhùn fún iléeṣẹ́ Bíkíà pé mo ṣetán tí n bá ti rí onígbọ̀wọ́ láti mú ẹranko láàyè
ó dáa bọ́nú èyí tá a mú yìí náà á tún padà pa ẹranko torí láti àwa ara àwọn ẹranko tá à ń sọ yìí olóòtú ìwòsàn pọ̀ mẹ́. ìwòsàn tún pọ̀ lára wọn náà. ẹ ń sọ nípa ọ̀rọ̀ kánsà pé ó ń jẹ́ ìjẹ̀jẹ̀ fún àwọn èèyàn sókè. bẹ́ẹ̀ ó mọ ẹranko kan ṣùgbọ́n ní sọ ara ẹranko yìí wàláhì tàláhì sùmọ́bìláhì ìlàhùwà ara ẹranko yìí láti mú nǹkan tá a mú. ẹranko yìí náà ara ẹranko yìí láti mú nǹkan tá a mú tí a sì máa fi kan ibi tí kòkòrò wa èyí tó sùọ̀ fún mi sẹ́wọ̀n pé àwa ò ní ìwádìí ìjìnlẹ̀ bóyá ó mú yàn tó ṣùgbọ́n tó bá jẹ́ ibi ọmú báyìí ló bá ti mú yàn pẹ̀lú ògo Ọlọ́run yọ èrè yọ pọ̀n rúrúrúrú báyìí ní ìdí ẹgẹ ọmú. kò nílò kí wọ́n ṣe kí ni. ní ìdí kẹgẹ ọmú tá a bá ti fi kàn báyìí nígbà báyìí fi kàn láàrin ọpẹ tán kù láàrin ọjọ́ mẹ́ta yóò ti máa rí ìyàtọ̀ tó máa wá pé 7 days àlàáfíà ó ti dé tí bá ń ro kò ní ro mọ́ tí bá ń fa aṣọ kò ní fa aṣọ ẹ̀ẹ́dì tó bá mú wọn yóò fà wọ́n mọ́ ọrùn báyìí ẹ̀ẹ́dì àwọn tí kíni báyìí wọ́n ṣe báyìí mi ò ní dókítà ṣùgbọ́n a bìlífù inú ká wá egbòogi mọ́ ara wọn tẹ́ bá wo àrùn kan wọ́n pe ẹni Ebola Ṣànpọ́nná là ń bàbá wa ń pè ó ti wà ní àtètè kọ́ sí ó ti pẹ́ káìsàn yìí ti wà èmi gan tèmi gan bá yín sọ̀rọ̀ ẹ̀gẹ̀ mi gan lè pera mi Ṣànpọ́nná wájú. bàbá mi ẹ dákun ẹ ní sùúrù bàbá mi kele ẹ ní sùúrù ẹ má bínú mi tí ì fẹ́ kẹ́ ẹ lọ síbi Ṣànpọ́nná ọ̀rọ̀ kánsà tẹ́ ẹ mẹ́nu bà wọn ibẹ̀ mo fẹ́ ká sáré padà sí káyàn náà kó yé gbogbo àwọn ará lé ẹ jẹ́ kí gbogbo ayé ọmọ wípé ẹranko kan ń bẹ tí wọ́n bá pa tí wọ́n bá mú nǹkan lára rẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n fi tọ́jú kánsà mo wá ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé bóyá kánsà kórìsìírísìí o ṣùgbọ́n eléyìí tó dá mi lójú tí mo ní ìwòsàn fún ni mo fi sọ pé ó ní di pé ká máa tọ̀ àwa náà wá ká máa ṣèwádìí ká lè mọ̀ ká lè máa fi ìwádìí ìjìnlẹ̀ táwa náà ní ká máa fi múlẹ̀ tí èèyàn bá sọ pé ọyàn mo sì rò pé wọ́n pè kánsà breast cancer ó wà lórí orúkọ pọ́nrúurú níbi ọyàn obìnrin ó ń dùn ó ń fa aṣọ ọyàn yẹn ń wú báyìí láàrin ọjọ́ méjì. bàbá o ẹni láàrin ọjọ́ méjì. bẹ́ẹ̀ ni ó wá ṣeé ṣe kó jẹ́ pé òbóyè náà ló ń wà lára o ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ tí àwa ọlọ́dẹ tàbí àwa oníṣègùn tá à ń yíwọ́ padà táwọn pè ní pé ọ̀fà ẹ̀yin olóyìnbó lẹ sọ di tẹ́ ẹ mọ́dá náà ti pé kánsà. wọ́n fún lóko. tá a bá rí báyìí tó bá mú yàn lọ́yàn bá sọ pé láwọ̀ wọ́n ti ta ọlọ́fà ni ó sì ní solution lójú ẹsẹ̀ sí i. bàbá o nǹkan tẹ́ ẹ wí ọ̀rọ̀ kánsà tẹ́ ẹ wí ẹ ń tẹnu mọ́rọ̀ kánsà àtọyàn púpọ̀ wípé tẹ́ bá ti fi nǹkan kan láàrin ọjọ́ méje kínní náà ó lọ. àsíngbẹ́rẹ́ àfun lóògùn lò kódà àfun lọ́sẹ̀ àfi kan ni ohun àti kínní yẹn ó sì múlẹ̀ nǹkan tá à ń sọ yìí kábíyèsí Olódùmarè. ẹlòmíì ó ti lé débi wípé wọ́n ti gé ọmú rẹ̀ kúrò ìkejì ni wọ́n tún fẹ́ gé báyìí ẹ wá fi ń dá mi lójú pé kí wọ́n má gé mọ́ àwọn èèyàn máa pọ̀ nílé ìwòsàn kódà débi wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n kàn ń tẹ̀ wọ́n lẹ̀ ni nítorí ìpèníjà yìí ẹ fi ń dá wa lójú pé Olódùmarè ó gbọ́wọ́ yín tú wọ́n lẹ̀ nínú àjàgà tí wọ́n wà wọn ẹ jẹ́ ká yóò gbọ́. olóòtú bàbá ẹ má jẹ́ ká lára wa lóògùn ẹ rí i pé wọ́n máa ń sọ fún pé aláàjì ni mí mùsùlùmí òdodo ni mí ṣùgbọ́n tí mo gbé dání gbogbo iṣẹ́ ọdẹ dání léyìí tó jẹ́ wípé n gbọ́dọ̀ fi nǹkan kan búra èké lórí rẹ̀ ọṣẹ́ ọdẹ ọ̀rọ̀ ká tọ́jú yẹn ká ṣe kó ń ṣe ni mo fi ń lo ilé ayé mi. bẹ́ẹ̀ ni kí ṣe mo fi ń lo dáwọ́lá ilé ayé mi Ọlọ́run ń ṣàánú mi níwọ̀nba ṣùgbọ́n tá a bá rí bí a ti lè ran àwọn èèyàn lọ́wọ́ àrùn ṣùgbọ́n torí pé àfi ṣiṣẹ́ sí ká polówó ara káàkiri ká mọ̀ sọ pé àwa ní sam kinní kan àwa ní nàbà kinní kan kò jáwọn èèyàn mọ̀ tá a ní lọ́wọ́ tí ẹ bá lè yọ̀ǹda ká fi ìbọn ká fi búra lórí ètò. dákun bá náwó ìbọn síbi dákun torí Ọlọ́run ẹ súnmọ́ bẹ́ẹ̀ ká yóò mọ̀ àbá ìbọn mọ̀ ní. olóòtú ẹ fẹ́ fi búra. kò ń bí ọba ti sílẹ̀ láti jí ìyá káàdì èmi. ẹ má búra ẹ má búra. ẹ jẹ́ ká fi búra so tí ó dá mi lójú ni tó bá ti jẹ́ breast cancer àwa ọlọ́dẹ máa ń pè ní ọ̀fà ó rọ̀ wá lọ́rùn láti lè ṣe ṣé wàá rí nǹkan tí wọ́n ń pè ní ọdẹ wọ́n pa àṣà àti ìṣe ọdẹ wọ́n pa rẹ̀ ní kọlẹ́tìfù lọ́dẹ ọdẹ máa ń ní àwùjọ ọdẹ tí nǹkan bá le tán ọdẹ wàá pé birikoto òní máa ń pè ní àmọ́ ọdẹ tí wọ́n bá pé birikoto báyìí mi ì mọ irú àìsàn tí ń bẹ ń lé ayé yìí tí wọ́n bá ti fi inú hanra wọn ẹ̀ẹ̀kan rí i pé wọ́n túká ni irú àìsàn tí wọ́n bá ti lè discuss ẹ̀ báyìí wọ́n á wá solution fún un so eléyìí tí à ń sọ nípa rẹ̀ yìí ògùn lè gbé lọ́wọ́ ẹ fẹ́ fògùn búra pé ògùn lè mí gbé lọ́wọ́ yìí tó bá jẹ́ pé a wá sọ ọ̀rọ̀ ẹnu dúndùn fún àwọn èèyàn tá a gbé lọ́wọ́ ìkọ̀kọ̀ jù. kábíyèsí Olódùmarè. ní tí a mọ̀ tó dá wa lójú òun la sọ fún àwọn èèyàn lórí pé èmi ò ń ṣe bàbá ẹ bá dénú lé mi ẹ lè réwé ẹ lè régbò
ṣùgbọ́n tí àwa fi ń ṣèwòsàn fún aya fún ọmọ fún ẹbí fún ara wa mo rò pé àwọ̀ kakún bẹ́yìn ṣe kakún kan bàbàrà yìí kò nítumọ̀ rárá ìṣó nìkan àwọn nǹkan mi wà kéékèèké tó jẹ́ àìsàn ara tí sì ń gbọ́ àwọn èèyàn mọ́lẹ̀ tí sì ń pa àwọn èèyàn lọ́jọ́ àìpé tó jẹ́ wípé kò nítumọ̀ sí àwa ọlọ́dẹ àsìkò náà ni tọ́lọ́ bá kádàrá pé n ta ní a lè fi sọmọ ayé lóore alihamudulilayi. alihamudulilayi mi náà dúpẹ́ fọlọ́ ṣùgbọ́n ẹ̀rù kan nìkan ní bà mí bàbá wa kiri dà ààyè òfin gbogbo ara pọ̀ fún yín. olóòtú. ibi tọ́rọ̀ dẹ̀ dé dúró báyìí ibi tó ju ọ̀rọ̀ dé àti bẹ́ẹ̀ lójú báyìí gbogbo ẹ ó ti gorí ilé fẹjú kẹkẹkẹ báyìí ibi ọ̀rọ̀ dé dúró bó o lẹ́ ṣe ṣàánú ikọ̀ bìkíà tẹ́ bá fààyè lẹ̀ nínú pé kò sáàyè òun bó sọjọ́ kan bó sọjọ́ méjì láàrin ọ̀sẹ̀ táàfin máa dáhùn èèyàn tí wọ́n wà nípò ìnira ìlò. ẹ ṣe ọlọ́run bẹ àwọn èèyàn wà èèyàn tún wá láwùjọ ọdẹ mi èmi gangan fúnra lára mi pẹ̀lú àṣẹ ọlọ́run èèyàn lèmi náà kí n tó wá sọ̀rọ̀ àwọn ọmọdé mi òun kó wọn mọ́ra tí iléeṣẹ́ bìkíà náà bá fẹ́ n táwọn ní táwọn náà fún wa táwa náà ní òun làwọn náà fún iléeṣẹ́ bìkíà ní pé káfíń ti ń bẹ lọ́wọ́ wa káfíń sáyé lóore èyí mo decide pé ti ń bẹ lọ́wọ́ mi tí báyìí pé èèyàn bá kọjá ààyè rẹ̀ tó bá kọjá ààyè rẹ̀ inú ló lè ṣèkà síyàn mi ní àníyàn fọlọ́n pé ṣèkà sẹ́ni kankan ṣùgbọ́n wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe kinní kan bẹ́ẹ̀ bá gàtà lódó tẹ́ bá lọ ata lọ pé ìwà ata kò ní fata lẹ́yìn tí ó bá fẹ́ jẹ kinní kan kò ní gbọ́ so onírú ọ̀rẹ́ yìí ṣùgbọ́n tí ń bẹ lọ́wọ́ wa a decide pé ìtọ́ jẹ́ dáadáa bẹ̀ a fẹ́ fi ṣe àwọn èèyàn lórí tí a bá rí ẹni tó lè fìdí wa gúnlẹ̀ mo ní ọmọ tó pọ̀ mo sì ní aya tó pọ̀ mo sì ní àwọn èèyàn tó yẹ pé mo mójútó tó pọ̀ láti kí ara mi sẹ́mọ̀ ẹ̀ tó bá fẹ́ jókòó tó ní o jókòó tó fẹ́ ṣiṣẹ́ fún yàn ó ti di dandan kó ní ráàyè so àìráàyè bóyá ní ọjà àwọn èèyàn mọ̀ bọ́ wọ́n ti sọ náà nínú òwe ọdẹ pé ògbójú ọdẹ àgbà àwa náà mọ̀ pé tí ń bẹ lọ́wọ́ wa á padà jókòó náà ni so tí a bá ní orí ọ̀fẹ́ rẹ̀ láti lè jókòó nǹkan bẹ lọ́wọ́ ọdẹ. nǹkan bẹ lọ́wọ́ ọdẹ ẹ ṣeun púpọ̀ ẹ̀yin olólùfẹ́ wa tí àwọn wà wò ìkànnì Bíkíà gẹ́gẹ́ bí òwe tí bàbá mi kéde dà ọkọ̀ fi wọlé lórí ètò ibẹ̀ ni màá padà sí iná ilé lọmọ ẹranko yá gbẹ̀yìn ìyún ń ṣàfihàn wípé àkótá wà yìí àwọn egbòogi àwọn baba ńlá wa nígbà wáṣẹ̀ àwọn ewé àwọn egbò àwọn èso táwọn baba ńlá baba wa ń jẹ ńgbà wáṣẹ̀ tí wọ́n fi lu ọdún gbọọrọ tí wọ́n fi lálàáfíà títí tí wọ́n fi rèwàlẹ̀ àṣà gbogbo egbò ńlá àwọn èèyàn ń padà síbẹ̀ ń sìn àwọn ọ̀jọ̀gbọ́n ti ń ṣàfihàn pé gbogbo àwọn egbò yẹn ló ní ìwúlò àwọn tí wọ́n ka ìmọ̀ àlàáfíà ara wọ́n ń fi ìdí rẹ̀ múlẹ̀ bàbá wa Ekeleja náà wá fìdí ẹ̀ múlẹ̀ wípé bẹ́yẹn bá ń bá ìpèníjà breast cancer pàdé tó ń bá a fínra wàsíwísù kọ́ olódùn bó lẹ́sìn wá sí ẹ mọ̀ lọ dẹ̀gbẹ́ pẹran àbí bẹ́ẹ̀ bá pẹran kan yóò ṣe tọ́jú èèyàn bíi 10. olóòtú náà tí bá rí ẹlòmíì báyìí màá sì bu méje lójú nígbà tí stroke bá tún ra ẹlòmíì mọ́lẹ̀ a sì sọlé aládàá ooru stroke ìmí ilẹ̀ tún mẹ́nu bá hùn. bẹ́ẹ̀ ni olóòtú àti sọ ẹni tó ní ọlá kó rí dúkìá rẹ̀ kò sí ní lè rìn débẹ̀ ó tún fi oògùn láká yóò sùn ó di méjì kúra lẹ́ẹ̀kan sí tá a bá ń tan àwọn ọmọ ara yìí tá à ń tan gbogbo ọmọ orílẹ̀-èdè ó ti ń bẹ lọ́wọ́ wa ìkọ́kọ́ jújà sí a ní ilé jí kí n mọ́ gbé láyé bí wọ́n bá wọ̀yàn dé tí wọ́n bá wọ́ láàárọ̀ dọ́dọ̀ mi pẹ̀lú ògbọ́lọ́ yóò fẹsẹ̀ rẹ̀ rìn jáde. kábíyèsí Olódùmarè. sẹ́mọ̀ bọ àwa ò kákún àwa ti rí pé ìpèníjà yìí ti wá pọ̀ jù lójú ọmọ aráyé ẹlòmíì bá dúró tó bá mú báírò báyìí yóò mọ̀ ṣe báyìí ẹlòmíì bá fẹ́ mú òkèlè yóò ṣe báyìí ẹlòmíì tiẹ̀ ní ibi tó dúró sí wọ́n ti fi kíní kan tí yorùbá tó fi máa tọ̀ yóò máa fi tọ̀ ibẹ̀ ni ó ti máa rì tu ibẹ̀ ni ó ti máa tọ̀ àrùn stroke tí a bá ti lè báyàn wò láàrin oṣù kan tó bá rí yàtọ̀ ọmọ àlè ni mí. ẹ fọwọ́ gbẹ̀yà ẹran lẹ̀ ẹ fọwọ́. ọmọ àlè ọdẹ pátápátá ò ní mí. bàbá o. ẹni àwùjọ kìí ṣèmi mọ̀ ń sọ̀rọ̀ ọdẹ ní sọ̀rọ̀ olóòtú ọdẹ ní sọ̀rọ̀ nǹkan tá a bá wá fún ní tébílẹ̀tì òyìnbó kan tá a sì àwa nù ọlọ́run inú ewé àti egbò yìí náà láti ṣe ìwòsàn fún un. màá rẹ́ lómi wọn náà wọn lọ China wọ́n bá kó tẹ́sibíyù lẹ́lómi lọ́wọ́ wọ́n kó chingom fẹ́ lómi kọ́ máa jẹ́ wàhálà stroke onídìí gbogbo wàhálà nìkan kóra yín sẹ́yìn kóra yín sí wàhálà ẹ lọ bá ọdẹ ẹ lálàáfíà lórí stroke tó bá mú yàn lójú ẹsẹ̀ tó bá pè wá báyìí pé stroke mọ̀ gbé dálẹ̀ o pẹ̀lú ògbọ́nà kó tó dálẹ̀ yóò rìn. kí lẹ wí.
tí stroke bá mú yẹn báyìí tó ń pè lábọ́jà ní stroke wọn ti gbé lálẹ́ kinní kan kí ó tó di alẹ́ tó bá jẹ́ ìjọ yẹn ni pẹ̀lú ògbọ́lọ̀ yóò rìn tó bá jẹ́ ọwọ́ ni ó kọ̀ǹtró ọwọ́ lọ́jọ́ náà tí ẹ bá wá gbé dé ọ̀dọ̀ èmi ní sí ó bá gbé ẹsẹ̀ yẹn tí ó bá gbé ẹsẹ̀ ìjọ náà tí ó bá súnlẹ̀ tí ó bá gbẹ́sẹ̀ sókè fúnra lára rẹ̀ ó máa lè lù. ẹ dúró ẹ tún ibi tẹ́ ẹ kíra yín dè mọ̀ lágbára púpọ̀ èmi bàbá ẹ ní ẹ̀yin nílé àráyè o àti ráyè o bí ẹ ti ń ṣèṣe gun ọ̀lẹ́ ní ara o àti ráyè mẹ́wọ́n ti fẹ́ gbowó lọ́wọ́ yín yóò sì gba táìmù mi ń lọ inú igbó ń bẹ àwọn ọmọ mi lẹ́ran ń bẹ ara ẹranko lóògùn wà olóòtú àtàrí ìwé àtàrí egbò ojú bá ń lọ. àákò ti tó báyìí bàbá o ẹ ti kíra yín dáyìí tó lápẹ̀rẹ̀ báyìí táwọn tó ń wà náà sì wá rí wípé dáńdógó kọjá ìwùtọ́mọdé lè bínú dá. ẹ mọ̀ pé àwọn àwa nǹkan jẹ ó pọ̀ jù àwọn náà bá yé jẹ́ àwọn lábíkún àwọn náà sọ lóògùn tèké àwọn náà sọ lé ọlá àwọn ẹ̀dá òru àwọn náà lójú kan rú nǹkan tẹ́ mọ̀ ẹ lẹ̀ mọ̀ nǹkan tí ẹ ṣe ẹ lẹ̀ ṣe wọ́n bá ṣe wàá tún wá pẹ̀lú wọn ní àwọn fẹ́ lajẹ́gùn fún ẹ tó ní ẹ fẹ́ lajẹ́gùn fún ẹ fún taritari mu tí ọba iṣẹ́ lára ẹ̀ lẹ́ tó sọ pé ó ní ìdí ajẹ́gùn ṣùgbọ́n ìwé tó wá lè mu tari tí ọmọ pé nǹkan ṣeun ẹ wá lè wá jẹ́gùn fún àbí ẹ fún léwé ewúro ẹni kan jẹ́ kọ́kọ́ sọ pé kò korò àmọ́ kò ní ìdí ajẹ́gùn tẹ́wé ewúro bá korò lára rẹ̀ oògùn tá a bá ṣe fún yóò jẹ́ tóyìn báyìí jẹ́wé ewúro tó korò lẹ́nu rẹ̀ oògùn tán bá ṣe fún yóò jẹ́. wàhálà mi ní bàbá àṣegùn. a jẹ́ pé anábì kan tí mo pè yín lórí ètò tá a ṣe kọjá ń jò ní tí mo ní ẹ ní sàábé tó pọ̀ a jẹ́ pé mi ò sì wínú bàbá. ẹnìkan wá fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ ó ní AK Leader kó ń mọ̀ yín rí pé àwọn dìjọ́ ń gbé ládùúgbò ní kó tó di pé òun kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ lè bá ẹ tó bá sọ kò sí ẹni tó pé láyé yìí o bọ́tẹ́ ẹ lè bá jìbìtì ẹ lè bá àgbèdá ẹ lè bá nọ̀rọ̀ mi ẹ tó bá wá ní kó ṣe ẹni kó tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ẹ wá fojú àwa méjèèjì kára wa kẹ fojú àjòjì kẹ fi kàn ní sọ káwa jọjú ká jọjọ sọ kó wá sọ ní pé nǹkan báyìí ni mo ṣe kẹ wá ní gbé nǹkan tó wà lọ́wọ́ mi kó fi búra pé bó ṣe sọ bẹ́ẹ̀ ló ti ṣe. ẹnìkan tí ẹ sọ pé ọmọ mùlẹ̀ tẹ́ ẹ pera yín kò tọ́ ni bàbá àwọn èèyàn mọ̀ yín gan o. èmi kọ́ mo fẹ́ ṣe àwọn tó jù mí lọ tí n bá sọ fún yàn tí ẹ̀mí mi bá sọ fún pé kí n ṣe pé yóò ṣe bẹ́ẹ̀ bó bá jẹ́ ìpẹ́ mo bá bùdí lọ́wọ́ wàhálà Ọlọ́run ó ṣe àmì sí. lórí pé iléeṣẹ́ bìkíà wọ́n ti fẹ́ mú ìlérí Ọlọ́run ṣẹ lára mi gẹ́gẹ́ bí ọmọ ọmọ jẹun wọ́n ti fẹ́ padà sọ mí di babaláwo torí mo mọ̀ pé àwọn èèyàn ó wà táwọn èèyàn bá dẹ̀ ń wá tí wọ́n bá rí tí wọ́n ń fẹ́ bẹ́ẹ̀ni wọn ní jẹ́ kí n ráàyè ṣiṣẹ́ mọ́ ilé tí ó dùn mí jù ni pé kẹ́ má jẹ́ kí n ráàyè mọ́ lọ sóko ọdẹ ìyẹn ni mi ní fi ààyè gbà so tí ilé bìkíà iṣẹ́ bìkíà bá ti ṣe tán ẹ ti mọ̀ pé ẹ̀yin tẹ́ fẹ́ fìdí mi gúnlẹ̀ ẹ ṣe tán àti tọ́jú mi nu orí ẹrù tí mo gbé lórí ó pọ̀ ẹ bá ti bá mi gbé ń bẹ̀ wọ́n bá wa gbé kò sí wàhálà èmi gan ṣe tán pẹ̀lú yín torí ó ní ntọ́lọ̀ máa fi tọ́ bá yẹ pé tá a sọ yìí tọ́ bá ti rí bẹ̀ lára àwọn èèyàn ẹ̀yin náà ti ní ládàá tó dáa láti gbà lọ́dọ̀ Ọlọ́run so kò sí problem gbogbo tọ́ bá wá tá a bá ní a sọ fún agbára wa ká ilé ṣùgbọ́n mo mọ̀ pé tí wọ́n gbé wá tí ó ju agbára ọdẹ lọ Ọlọ́run tiẹ̀ ní jẹ́ wọn gbé déwájú wa so ntọ́lọ̀ bá ti lọ́wọ́ sí òun náà máa ń gbé wá wájú wa bẹ́ẹ̀ náà ló ṣe máa rí so mo kí n dáadáa pé gbogbo tí wọ́n bá fi pa ọ́ pọ̀ ohun tí wọ́n bá fi lọ̀ wá táwa bá mọ̀ a sọ pé ẹ̀mí tá a bá sọ fún pé solution wà fún ẹ jẹ́ ká fi gbàgbọ́ pé bá a ti sọ̀hún bẹ́ẹ̀ náà ló ṣe. èyíkéyìí àìlera ara ìpèníjà tó wù kó máa bá ọ fínra tàbí ohun mẹni tí ń bá fínra tí wọ́n wá ti náwó sí tí ò lọ tó jẹ́ pé ìpèníjà òun ti fẹ́ dárú ẹni bẹ́ẹ̀ gúnlẹ̀ ó ti fẹ́ sọ di àgbàná tó kó ti di ti náwó sí lóòrèkóòrè mo bẹ̀ yín torí pé láǹfààní àti wò wá lónìí ẹ jẹ́ àdìjọ gbé ìgbésẹ̀ àti má dákẹ́ o orí tí ó gbéni ní gbáláwo oré kọ́ni ikọ̀ Bìkíà tẹlifíṣàn Olódùmarè tó kún wa tó dúró tì wá olóyè àpàdé AK Leader bàbá olóríire ànábì kan tó ní sàábé tó pọ̀ tó lọ́mọ ogun tó ní sàábé gbogbo ọmọ ogun tó wà lẹ́yìn AK Leader pátápátá gbogbo wọn akọni ni wọn ló fi jẹ́ wípé bàbá tó tó yìí àtó bàbá mọ̀pẹ́ nìkan bàbá ni AK Leader tó jókòó tì mí bàbá àgbà ni àwọn gangan tó gbangba sùn lọ́yẹ́ aláà tó lè gbódó ńlá ni wọn AK Leader mú kí ìgbà òní dàrú mọ́ yín lọ́wọ́ Olódùmarè ṣeun tá a láǹfààní àti rìn pàdé yín àsámọ̀ èèyàn bọ́ nínú ìpèníjà cancer inú ìpèníjà stroke táwọn èèyàn ti dẹni àná lórí ẹ̀ àìmọye ẹlòmíì tó ti kúkú àbáàdì inú ìpèníjà kára ó máa sí kára ó kàn máa bó kára ó máa bó kó máa bó àsámọ̀ èèyàn bọ́ nínú ìpèníjà yìí kéyà ìlera tó wù kó fẹ́ sọ́ra rẹ̀ dàgbà náà sí wọn lọ́rùn Olódùmarè tó gbé apàdé yín AK Leader àní wá yín tì láṣẹ lọ́wọ́ Olódùmarè tó gbé yín kalẹ̀ kò ní jẹ́ kú báyìí o ẹ dàgbà dògbó bí ará àwúrọ̀ ẹ fọwọ́ pa gbogbo
ẹ ní sọkú máa lọ́wọ́ á rí òórùn yín sásọ pẹ́pẹ́pẹ́ láṣẹ lọ́wọ́ Olódùmarè. Bàbá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, gbogbo ayé ní kí n dúpẹ́, gbogbo èèyàn ní kí n dúpẹ́, ikọ̀ bìkíà ní kí n dúpẹ́, olóòtú àgbà ní kí n dúpẹ́, gbogbo àwọn èèyàn tí wọ́n ti ń jàǹfààní látọ̀dọ̀ yín wọ́n ní a dúpẹ́. Mo wá ń rọ gbogbo ẹ̀yin èèyàn tẹ́yìn náà ní ìpèníjà kan láti wákàtí àtàsìkò tẹ́ ń wò wáyé lọ, ẹ máa bá ikọ̀ bìkíà tẹlifíṣàn sọ̀rọ̀, ẹ fọkànbalẹ̀, ìrọ̀rùn ti dé, ọ̀nà àbáyọ ti dé, àánú Ọlọ́run ti dé láti fọhùn láyé. Ẹ máa bá ikọ̀ bìkíà sọ̀rọ̀, kádìjọ sọ kádìjọ yan, ojú òní tiwa. Bàbá kí yín púpọ̀ púpọ̀ fún àǹfààní àwọn èyí tí wọ́n tún lórí ọ̀fẹ́ àti wòyìn lónìí. Ẹ bá súre fún wọn, ẹ bá súre fún wọn, ẹ dákun, ẹ dákun. tọ nínú dúdú báyìí níjọba láwùjọ rí, àtẹ́lẹsẹ̀ àti ìjọba láwùjọ ọ̀nà, aṣọ funfun níjọba láwùjọ òkú o. gbogbo ibi tẹ́ ẹ bá dé, ẹ̀yin tẹ́ ń fojú wò wá, tẹ́ ń fi sí gbọ́ wa, aṣọ yín kò ní ya o. nítorí adúróde báyìí lórúkọ tí wọ́n ń pè fà, wọ́n ní abẹ̀rẹ̀ dọ̀ báyìí lórúkọ tí wọ́n ń pè sùn ọ̀dàrà, wọ́n lè sọ mútìtì mọ́ bọ́ lórúkọ tí wọ́n ń pa àwọn ìyá mi àjẹ́ ní jùlọ fáyé o. wọ́n lẹ́yìn lọ́dọ̀ ń gbélé ayé lé lọ́wọ́, gbogbo ibi tẹ́ ẹ bá ń dé báyìí Olódùmarè má jẹ́ rí bínú obìnrin o. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn láti máa gbọ́ ètò yayé ọmọ yẹyin o. gbogbo ohun tí ń jẹ́ ìdùn ọkàn ẹnìkọ̀ọ̀kan, tí ń jẹ́ ìṣòro ayé ẹnìkọ̀ọ̀kan láti wákàtí ọ̀wẹ́ kélédùà kò bí ààrẹ o. gbogbo bá ṣe wí yìí kò rí bẹ́ẹ̀ o, Ọlọ́run fàṣẹ sí o. ojú tẹ́ fi ń wò wá náà Olúwa jẹ́ fojú náà ríre o, etí tẹ́ fi ń gbọ́ wa Ọlọ́run jẹ́ kẹ́ fi gbọ́ ire o, ọwọ́ tẹ́ ẹ tẹ́ síwájú láti fi Ọlọ́run jẹ́ kẹ́ fi gbáre, ibi ò ní tọ́ sí yín o, bẹ́ẹ̀ ni ó rí o. Ṣẹ́gun. Títí ìgbà mẹ́ta tó jọ máa pàdé lóòrèkóòrè, mo fẹ́ fi dá yín lójú, láàmú yọ nínú àákò tí ò sí. Bàbá wa AK Leader láàmú kàn sí wọn lọ́fíìsì.